kalẹ̀ ẹ sì kú àsìkò yìí níbi tí ẹ bá ti ń wo ìgbóhùnsáfẹ́fẹ́ yìí. Orúkọ mi ni Tim Bolúwatifẹ́ Òjó. Ẹ̀kọ́ bíbélì lélẹ́yìí, kí sì ni ẹ̀kọ́ bíbélì? Òun ni ètò tí a gbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run, láti yànnàná bíbélì ní ọ̀nà tí ó fi gbà yé wa dáadáa. Mo fẹ́ ṣe ọ̀rọ̀ ìṣáájú ráńpẹ́ nípa àwọn ìgbóhùnsáfẹ́fẹ́ tá a máa ṣe lọ́jọ́ iwájú. Ìdí tá a fi gbétò ìkàlẹ̀ náà ni pé kí ọ̀rọ̀ Ọlọ́run kó lè yé wa, kí bíbélì kó lè ṣe kíni, kó lè yé wa dáadáa, torí wípé ìgbé ayé onígbàgbọ́ ó gbọ́dọ̀ dálé lórí ohun tí a ti kọ sílẹ̀ nínú bíbélì. Bí bíbélì ò bá yé ènìyàn, ìgbé ayé tí ò bá ti ọ̀rọ̀ Ọlọ́run mu ni ó máa gbé, àdúrà tí ò sì yẹ kó máa gbà ni ó máa gbà, àwọn ọ̀rọ̀ tí ò sì yẹ kó nítàn ó máa sọ lẹ́nu ni ó máa sọ, pàápàá jùlọ orin tí ò yẹ kó máa kọ ni ó máa kọ. Ìdí tá a fi gbé ètò ìkàlẹ̀ nìyẹn. Ìwé Tímótì kejì orí kejì tẹ́ báwo láti ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún, Paul àpọ́sítélì ó sọ fún Tímótì tó jẹ́ àlùfáà ìjọ, ó ní sáápọn láti fi ara rẹ hàn níwájú Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tí ó yege, àṣìṣe tí kò ní láti tijú, tí ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Ẹ̀rí báyìí. So Paul àpọ́sítélì sọ pé kó sáápọn. Ìyún ni pé iṣẹ́ ìránṣẹ́ tá a gbà yìí, ẹ̀kọ́ bíbélì àti àdúrà, ó jẹ́ iṣẹ́ takuntakun. Paul àpọ́sítélì ó fi Tímótì wé aṣiṣẹ́, ẹni tí ń ṣiṣẹ́ takuntakun. Ó ní pé tí kò ní láti tijú, tí ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. Eléyìí wá túmọ̀ sí wípé ó ṣeéṣe fún ènìyàn láti má pín ọ̀rọ̀ òtítọ́ lọ́nà tó yẹ o. Ó ṣeéṣe ká má pín dáadáa. Èrèdí tó yẹ ká fi wá ka bíbélì wa ká mú lọ́kùnkúndùn nìyẹn. Ọ̀pọ̀ nínú wa ló jẹ́ pé bíbélì ohun tá a fi máa ń ṣe náà ni pé ká máa fi ṣe ìrọ̀rí tá a bá fẹ́ sùn, pé kí àwọn ẹ̀mí òkùnkùn kó má bàa nípa lórí wa rárá o. Bíbélì kọjá ẹ̀yún. Bíbélì jẹ́ ìwé tí a kọ sílẹ̀, ó jẹ́ àkójọpọ̀ àwọn ìwé tí a ṣe kíni, tí a kọ sílẹ̀ fún kíkà wa, pé tá a bá ti ń kà kó lè yé wa. Ṣé ẹ mọ̀ pé nígbà tí Jésù Olúwa tó jẹ́ ọ̀rọ̀ tó di ara, tó jẹ́ Ọlọ́run nínú ẹran ara fúnra rẹ̀, nígbà tó wá sínú ayé yìí, Bíbélì sọ wípé gbogbo ìgbà tí àwọn Farisí bá ti ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀, yóò máa sọ pé sẹ́yìn ò tí ì kà ni nínú ìwé Mósè ni, sẹ́yìn ò tí ì kà ni nínú Sáàmù ni, sẹ́yìn ò tí ì kà ni nínú ìwé mímọ́ ni. Ìdí iṣẹ́ wa rí pé eléyìí wá túmọ̀ sí fún wa wípé kíka bíbélì, ẹ̀kọ́ bíbélì ṣe pàtàkì, ó ṣe kókó. Jésù Olúwa tó jẹ́ Ọlọ́run kò wá sọ pé bàbá mi sọ fún mi pé Olúwa wí fún mi pé rárá kò mọ̀ sọ bẹ́ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ń tọ́ka wọn sí inú bíbélì mọ̀ ni. Ìwé Lúùkù orí 24 yẹn, Bíbélì sọ fún wọn, Jésù Olúwa sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì yẹn, ó ní ẹ̀yin tí òye kò yé, tó sì yigbìn lé àyà láti gba gbogbo èyí tí àwọn wòlíì ti wí gbọ́, kò wá yẹ kí Kristi kó jìyà nǹkan wọ̀nyí kó sì wọnú ògo rẹ̀ lọ. Ìgbà tó mọ̀ kú tó mọ̀ jíǹde nìyẹn. Kò máa sọ pé ṣèbémi lọ́lọ́run, mo kú mo jíǹde rì. Bíbélì sọ wípé ó bẹ̀rẹ̀ sí í ṣe àlàyé ohun gbogbo fún wọn láti inú ìwé mímọ́, láti inú Genesis dé Málákì, ó bẹ̀rẹ̀ sí í ṣe àlàyé fún wọn. So èrèdí táwa náà tá a fi gbọ́dọ̀ mú ẹ̀kọ́ bíbélì ní ọ̀kúnkúndùn ní lẹ́yìn. So kò jẹ́ kí ìránṣẹ́ Ọlọ́run kó máa sọ pé Ọlọ́run ò fún mi ní ti iṣẹ́ ìránṣẹ́ bíbélì o, àdúrà ni a gbọ́dọ̀ gbàdúrà ká no. A gbọ́dọ̀ gbàdúrà náà, ṣùgbọ́n àdúrà tá a bá máa gbà ó gbọ́dọ̀ bá ti ọ̀rọ̀ Ọlọ́run mu. So àwa máa ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ kan láti ìsinsìnyí lọ nínú eré ètò yìí, ẹ̀kọ́ bíbélì. So mo fẹ́ kẹ́ ẹ máa bá wa fi ọkàn kan, kẹ́ ẹ máa bá wa fi kẹ́ ẹ máa tẹ̀lé wa nínú àwọn ẹ̀kọ́ tá a máa ṣe yẹn. Orúkọ mi ni Tim Bolúwatifẹ́ Òjó. Mo sì lérò pé ẹ máa fi ọkàn kan bá wa lọ nínú àwọn ẹ̀kọ́ yìí. Mo pè ọ́ ní alábùkún fún. Fún ìbéèrè, àlàyé tàbí láti ṣe onígbọ̀wọ́ ètò yìí, jọ̀wọ́ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08163309793 lẹ́ẹ̀kan sí 08163309793. Ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí ímeèlì wa ẹ̀kọ́bíbélì1@gmail.com. Jésù ni Olúwa.